gbàgede ìmọ̀ TV níbi wọ́n ti ń dábì ẹnu tí wọ́n ń rọ̀ bí o. Gbàgede ìmọ̀ TV láti ń gbóhùn sáfẹ́fẹ́ láti ń dábì ẹnu tá ń rọ̀ bí o. Gbàgede ìmọ̀ TV, gbàgede ìmọ̀ TV, ọgbọ́n ń bẹ, òye ń bẹ, ìdánilẹ́kọ̀ọ́ lóríṣiríṣi ní gbàgede ìmọ̀ TV. Ẹ máa wò ó, ẹ máa gbọ́. A kú oríire o, gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire, gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ìlọsíwájú fún olóyè Sunday Igboho. Mo kí yín wípé ẹ kú oríire lọ́tún lósì. Olóyè Sunday Igboho wọ́n rán mi sí gbogbo yín wípé ẹ ṣé o, ẹ kú ọ̀rọ̀ àwọn ohun rere báyìí kò ní tán lọ́dẹ̀ wa. Ìdí tí mo fi ń kí gbogbo wa kú oríire lórúkọ olóyè Sunday Igboho màá yànnàná ẹ̀ lónìí fún yín. Ẹ jẹ́ kí yín kú dédé àsìkò yìí lórúkọ bàbá gbàgede ìmọ̀ tí wọ́n jẹ́ gíwá ìkànnì tí a wà yìí. Àṣeyọrí ti dé bá olóyè Sunday Igboho. Ẹ wò ó, ohun tíyàn bá mọ̀ ṣe kó máa ṣe lọ, ní dáadáa ní rere kó máa ṣe lọ, torí wípé Ọlọ́run kì í sí lẹ́yìn oníkà. Gbogbo àwọn èèyàn tí wọ́n ń fẹ́ ìṣubú olóyè Sunday Igboho, ó dí kan lónìí, ó dí ọjọ́ kan lónìí wípé ẹ̀yin gangan lẹ máa ṣubú. Olóyè Sunday Igboho á fi ń ṣe àtẹ̀gùn síbi àṣeyọrí yín. Celebration ló wọlé tọ̀ olóyè Sunday Igboho lónìí. Ẹ má gbàgbé pé láàrin ọ̀sẹ̀ yìí sí ọ̀sẹ̀ tó kọjá ni ọmọ olóyè Sunday Igboho ló ṣe bẹ́ẹ̀ ló kẹ́kọ̀ọ́ gboyè jáde ní ilé ẹ̀kọ́ ní òkè ọ̀hún ní orílẹ̀-èdè Germany, tí gbogbo pọ̀pọ̀ ṣìṣì yẹn tí ó ń lọ láàrin àwọn ènìyàn. Mo ní oríire méjì ló wọlé tọ̀ olóyè Sunday Igboho láàrin ọ̀sẹ̀ tó kọjá sí ọ̀sẹ̀ yìí. Lẹ́yọ kọ̀ọ̀kan ni màá mú wá sí etí ìgbọ̀nyín. Lákọ̀ọ́kọ́ mo sọ di mímọ̀ fún yín pé olóyè Sunday Igboho ọmọ wọn ṣe bẹ́ẹ̀ ó kẹ́kọ̀ọ́ gboyè tí àwọn èèyàn kí wọn lọ́tún tí wọ́n kí wọn lọ́sì. Gbogbo ẹ̀yin abiyamọ lásìkò tó ń jẹ wọ́n bá jiná ẹ̀ní di àwátì. Inú olóyè Sunday Igboho dùn wípé lójú ẹ̀mí àwọn ọmọ àwọn dẹ̀ ọmọ méjì wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n kẹ́kọ̀ọ́ gboyè, ọkàn àwọn balẹ̀. Ẹ wò ìdùnnú kan ò tó eléyìí. Ìyẹn ni a rí tí àwọn èèyàn ń kí wọn kú oríire. Oríire mìíràn tí a fi ń kí olóyè Sunday Igboho pé congratulations, òun ló tún wọlé tò wọ́n wá ohun ní àná sí èní. Ǹjẹ́ ti gbọ́ wípé ilé ẹjọ́ ti dàánù wípé kò ní ìtumọ̀ ọ̀rọ̀ ẹ̀sùn tí ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá tí wọ́n fi kan olóyè Sunday Igboho wípé wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n tojú bọ privacy àwọn, wọ́n fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ wọ́n fi lọ yọ àkọsílẹ̀ ọ̀rọ̀ kan èyí tí ó dàbí wípé wọ́n fi tàpá sí ẹ̀tọ́ àwọn gangan. Ìbà Gani Adams ló sọ eléyìí o. Bí ẹ kò bá gbàgbé wípé ọ̀rọ̀ yìí ló ti ń jà rìnrìn tipẹ́tipẹ́ níbi tí wọ́n ti ń fà á sọ́tún fà á sósì ní ìgbà náà. Ọ̀rọ̀ náà ló ti wá lójútùú. Ẹ má gbàgbé pé ọjọ́ kẹta nínú oṣù keje ni wọ́n sún ọjọ́ náà sí, ọjọ́ ìdájọ́ ni wọ́n sún sí, tó sì ṣe ọjọ́ àná tó jẹ́ ọjọ́ kẹta nínú oṣù keje ọdún tí a wà yìí. Àṣeyọrí ti jẹ́ ti olóyè Sunday Igboho, ó sì ti mọ́ wọn lórí, bẹ́ẹ̀ ni yóò sì rí. Ẹ jẹ́ n ṣàlàyé fún yín fún gbogbo ẹ̀yin tí ò mọ̀. Ẹ̀yin tẹ́ bá mọ olóyè Sunday Igboho láti ìsinyìí, ẹ máa bá mi kí wọn kú oríire, ẹ máa fi congratulations ẹ máa fi ránṣẹ́ sí abẹ́ comment section wa, torí Ọlọ́run ti gbé wọn lékè àwọn ọ̀tá wọn, àwọn tí wọn ò fẹ́ jẹ́ kí wọ́n rí àṣeyọrí ọ̀rọ̀ yìí. Ọlọ́run ti gbé wọn lékè. Mi ò ní dá yín lágara ọ̀rọ̀, ẹ jẹ́ ìyànnànú ẹ̀ fún yín. Ẹ máa gbọ́ o, wọ́n ní the Oyo State High Court Ìbàdàn yesterday dismissed a 5 billion defamation suit filed by the Ààrẹ Ọ̀nà Kakanfò of Yoruba land, Ìbà Gani Adams, against a prominent Yoruba nation activist, Sunday widely known as Sunday Igboho. Ọ̀rọ̀ yẹn ni o,
ṣé ẹ máa túmọ̀ ìfún yín wípé wọ́n sọ ọ́ dímọ̀ pé ilé ẹjọ́ gíga tó fìdí kalẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ní àná ni wọ́n ti dá ẹ̀sùn kan èyí tí Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams tó fi kan olóyè Sunday Igboho ń gbòun fẹ́ gba 5 billion naira lọ́wọ́ rẹ̀ nítorí pé ó bọ òun lórúkọ jẹ́ àbí ó tojú bọ ọ̀rọ̀ tó jẹ́ ti aládàáni tòun privacy òun. Ẹ jẹ́ kí n sọ di mímọ̀ sí iwájú fún yín. Justice Oti Ademola Salami, who delivered the judgment, also awarded a cost of 500,000 naira against Adams to be paid to olóyè Sunday Igboho. Ìtumọ̀ yẹn ni wípé ẹni tí wọ́n rò wípé yóò san adúrú owó ẹni tí wọ́n béèrè owó lọ́wọ́ rẹ̀ ló wá di ẹni tó tún ṣe bẹ́ẹ̀ ló tún gba owó lọ́wọ́ ènìyàn. Ẹ̀yin Yorùbá sọ̀rọ̀ mi yín dáadáa. Ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn wípé kó lọ wá 5 billion kó lọ wá ó wá di ẹni tí wọ́n tún dá láre wípé ìwọ gangan tó mú ẹ̀sùn náà wá o, ìwọ gangan ni kó lọ san 500,000 fún olóyè Sunday Igboho pé ìwọ gangan ló jẹ̀bi ọ̀rọ̀ yìí. Ibi wọ́n fi ojú sí ọ̀nà gbàbẹ̀ mò ń bọ̀. The lawsuit filed under case number M/1006/2004 stemmed from claims made by Adams that Igboho had infringed on his fundamental rights by allegedly recording a private telephone conversation without his conscience. Ibi tọ́rọ̀ yẹn ti bẹ̀rẹ̀ nìyẹn o. Wípé olóyè Sunday Igboho ó tojú bọ ọ̀rọ̀ òun láì jẹ́ wípé òun mọ̀ sí bí rọ́bà lọ lógún ọdún ọjọ́ kan òtítọ́ á dé bá. Òtítọ́ yẹn ti dé báyìí o. Gbogbo àwọn èèyàn tí wọ́n bá ń ṣe òtítọ́ Ọlọ́run yóò máa gbé wọn lékè ni. Gbogbo àwọn èèyàn tí wọ́n bá ń parọ́ ẹ̀yin nìyẹn Ọlọ́run nù. Ó dá ẹjẹ́ ń tẹ̀síwájú fún yín. He alleged that by doing so, Igboho damaged his reputation. Tó bá jẹ́ wípé wọ́n jáde nígbà náà tó ní kí gbogbo àwọn èèyàn dákẹ́. Àwọn tí olóyè Sunday Igboho wọ́n fẹ́ fún Ìbà Gani Adams tán ni o. Tó jẹ́ wípé oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n bá olóyè Sunday Igboho ni wọ́n bá wọn fà á sígbà náà. Tí àwọn èèyàn tí olóyè Sunday Igboho náà tí wọ́n ń sọ wípé ibo síbo àwa máa bẹ́ẹ̀ fà á délẹ̀. Ṣùgbọ́n olóyè Sunday Igboho jáde nígbà náà wípé ẹ má bá wọn fà á. Olóyè Sunday Igboho wọ́n ti rí wípé ibi tí ọ̀rọ̀ náà yóò padà yọrí sí rèé wípé ẹ fi wọ́n lé òtítọ́ máa lékè. Òtítọ́ náà ló ti wá lékè yìí o. Ẹ jẹ́ n tẹ̀síwájú. Adams' legal team led by Sikiru Akinrele hold 5 billion naira damage from Igboho on the grounds that the unauthorized recording violated Section 34 of the 1999 Constitution regarding private rights. Adams sought, among other reliefs, a declaration that it is unlawful, illegal, and unconstitutional for anyone to surreptitiously record the private telephone conversation between other persons without the conscience and authority of the parties of the conversation. Irọ́ tí wọ́n pa mọ́ olóyè Sunday Igboho nígbà náà òun rèé o. A declaration that it is unlawful, illegal, and unconstitutional for the respondent to covertly record and publicly release or publish the private telephone conversation between the applicant and other person without the conscious authority of the applicant. When the case was aired nígbà yẹn ní ọdún ní April 30, 2025 ni wọ́n tún kọ́kọ́ gbọ́rọ̀ yẹn jáde o gẹ́gẹ́ bí wọ́n ti sọ sí nígbà náà. Wọ́n ní the counsel to Adams, Sikiru Akinrele, prayed the court to grant his application for the enforcement of his client's fundamental rights and accept to all relief sought in suit. However, counsel for Igboho, Mr. Junai Sanusi, informed the court that he had opposed the application and subsequently filed counter affidavits
and a written address in support of his counter affidavits, both of which were consequently adopted. Nígbà náà ló ti ń bára wọn fà á o. He urged the court to dismiss the case of the applicant, contending that the application did not personally dispose to the affidavit in support of his application, and the law is that if a third party disposes, he must state the reason why the applicant cannot personally depose to the affidavit in support of his claims. The court subsequently adjourned the suit to July 3rd ní àná for judgment. Ìdájọ́ ti dé o. However, Justice Ademola Salami delivered the judgment in favour of Sunday Olóyè Igboho. Ànílẹ̀ kan ṣe bá mi kí Olóyè Sunday Igboho pé ẹ bá wa pàtẹ́wọ́ fún wọn pé congratulation, wọ́n ti rẹ́yìn àwọn ènìyàn wọn, àwọn ọ̀tá wọn, wọ́n ti rẹ́yìn wọn pẹ̀lú àṣeyọrí ńlá yìí. It calls for celebration. Torí wípé ọ̀rọ̀ yìí wọ́n fẹ́ fi bà Olóyè Sunday Igboho lórúkọ jẹ́ ní nígbà náà. Nǹkan tí ò sí ẹ̀rí àrídájú níbẹ̀, wọ́n ń fi ohun tí ò ṣe ti Olóyè Sunday Igboho wọ́n fi ń kàn wọ́n. Ṣé mọ̀ bí tí ọ̀rọ̀ yẹn ti dàrú ìràn ìdé ni? Ẹni tí ò rí ti yín rò, ẹ wá mú àwọn irọ́ kàbìtìkàbìtì, ẹ wá lọ́mọ lẹ́sẹ̀. Olóyè Sunday Igboho wọ́n farabalẹ̀, wọ́n tójú bá farabalẹ̀, arímọ́ wọn ṣe wàdùwàdù lórí ọ̀rọ̀ yìí. Wọ́n mọ bí tọ́rọ̀ náà yóò já sí, torí wọ́n mọ̀ pé ẹ̀yìn olótìtọ́ ni Ọlọ́run máa ń wà. Ẹ̀kọ́ tó pọ̀ ló dèrò mọ́ ìdájọ́ tó wáyé fún àǹfààní Olóyè Sunday Igboho yìí, tí mo dẹ̀ fẹ́ jẹ́ kí àwọn ọmọ káàárọ̀ òjíire lẹ́yọ kọ̀ọ̀kan kárí ẹ̀kọ́ yẹn tàbí ìkejì kárí dìmú nínú ọ̀rọ̀ yìí. Kì í ṣe gbogbo ẹni tó bá kọ́kọ́ pe ọlọ́pàá o ló máa ń wí ní kéèsì o, bẹ́ẹ̀ lọ̀rọ̀ yìí ṣe rí. Àti ní ìgbà mìíràn àwọn ọ̀rọ̀ míì kì í fariwo rárá. Òtítọ́ máa ń gbé ẹ̀dá lékè lọ́pọ̀ ìgbà tó bá ti níṣe pẹ̀lú wípé òtítọ́ ló gbé dání. Ẹ rí wípé òtítọ́ ló wá padà ṣe bẹ́ẹ̀ ló wá padà lékè fún Olóyè Sunday Igboho báyìí. Kódà wọ́n tún ní kí wọ́n san owó fún Olóyè Sunday Igboho 500,000 kí wọ́n tún lọ san. What a victory indeed. Ó kù ti ìjọba o, torí wọ́n sọ nígbà náà pé ìjọba àpapọ̀ kẹ́ lọ san owó kan fún Olóyè Sunday Igboho. Wọn ò ti san dèní yìí, wọn ò ti san. Bí àṣeyọrí ṣe wáyé báyìí náà ló ṣe máa wáyé nípa ti Olóyè Sunday Igboho. Ẹ̀yin èèyàn wípé gbogbo ọ̀nà tí àwọn èèyàn ń gbà sẹ́ láti bọ orúkọ Olóyè Sunday Igboho jẹ́, gbogbo ọ̀nà yẹn kì í wá sí ìmúṣẹ. Ó kàn lè jà rìnrìn díẹ̀díẹ̀ ṣùgbọ́n kì í pẹ́. Nígbà náà tí Olóyè Sunday Igboho jáde fún àwọn Fúlàní, wọ́n wá gbogbo oríṣiríṣi ọ̀nà láti ṣe kíni, láti mú wọn balẹ̀, láti gba ẹ̀mí lẹ́nu wọn, ṣùgbọ́n Ọlọ́run ò fún wọn ṣe. Wọ́n lékè àwọn ọ̀tá wọn náà ni. Àkàndá ẹ̀dá òun ni Olóyè Sunday Igboho pẹ̀lú nǹkan wọ̀nyí. Ẹni bá figagbága pẹ̀lú Olóyè Sunday Igboho, ó fẹ́ pa lórí nìyẹn. Torí tá bá wo gbogbo ìrìn àjò yẹn nínú ìgbésí ayé Olóyè Sunday Igboho, a ó rí wípé lótìtọ́ àti lódodo àkàndá ẹ̀dá ni wọ́n. A rí wípé wọ́n ti di àpáta. Ẹni tó bá forí sọ wọ́n yóò fọ́ ni. Ẹ wo gbà tí wọ́n lọ ká wọn mọ́lé, wọn ò rí wọn mú, Ọlọ́run gbé wọn lékè àwọn ọ̀tá wọn nígbà náà. Oríṣiríṣi ni wọ́n ti fi ojú wọn rí. Ẹlòmíì bú wọn, kò gbọ́n ìbò, kò ṣe kíní kan, kò lọ ilé ẹ̀kọ́, kò ṣe kíní kan, ṣùgbọ́n ọpọlọ yìí wà níbẹ̀. Láìpẹ́ yìí ni mo rí fọ́nrán kan tí Olóyè Sunday Igboho ń sọ tí wọ́n sọ èdè òyìnbó, tí wọ́n fi ń pẹ̀tù sí ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ àti Ọ̀ọ̀ni ti Ilé Ifẹ̀. Lẹ́yìn kan wá sọ wípé ó ti gbọ́yìnbó, adúpẹ́ o. Ẹni tí ẹ bá ṣì wà nídìí ìbàjẹ́ Olóyè Sunday Igboho, mo sọ fún yín o, ẹ lọ ṣọ́ra yín. Ẹni tá ṣẹ̀dá rẹ̀ lọ́nà tó yà lára ọ̀tọ̀ òun ni Olóyè Sunday Igboho. Àpẹẹrẹ òun lẹ tún rí lénìí nígbàtí ilé ẹjọ́ tí wọ́n dá wọn láre.
ọ̀pọ̀ ènìyàn ló ti wà lẹ́yìn àwọn ẹni wọ̀nyí pé lótìtọ́ ni kò yẹ kó lóyè Sunday Igboho lọ ṣe bẹ́ẹ̀. Níbo ni ó ti rí rìkọ́dì yẹn láì mọ̀ wípé wọn ò ṣe ìwádìí ní fínífíní? Ṣé a fẹ́ sọ wípé ilé ẹjọ́ ò mọ ẹjọ́ náà dání? Àṣeyọrí ti wá dé fún olóyè Sunday Igboho lásìkò yìí. Kékulé kó gbọ́ kó lọ sọ fún toko kí gbogbo wọn pa lọ́lọ́. Ẹni iwájú ni olóyè Sunday Igboho. Ẹ jẹ́ ká wò nípa ti ọgbọ́n, nípa ti òye, nípa ti àwọn ìrìn àjò wọn nígbà ìjà ogun Mọdákẹ́kẹ́ náà. Ṣé ẹ rí wípé olóyè Sunday Igboho ipa tí wọ́n kó ní ìgbà náà kì í ṣe kékeré? Mo láǹfààní láti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu olóyè Sunday Igboho nígbà kan. Wọ́n ṣe àlàyé ohun tó jù wọ́n rí, bí Ọlọ́run tún ṣe kó wọn yọ nígbà ìjà Mọdákẹ́kẹ́. Ẹ wo àṣeyọrí tó tún dé bá wọn nígbà tí wọ́n ká wọn mọ́lé. Ẹ̀mí lọ sí i ṣùgbọ́n ẹ̀mí wọn ò lọ sí i. Ìwà rere wọn ló jẹ́ kí Talon, ààrẹ orílẹ̀-èdè tí wọ́n fi wọ́n sí àtìmọ́lé nígbà náà, ló jẹ́ kó máa hùwà dáadáa sí wọn. Ẹ̀kọ́ tó pọ̀ ó wà nínú ìtàn ìgbésí ayé olóyè Sunday Igboho. Ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire, ẹ jọ̀ọ́ tí ẹ bá ṣì wà lẹ́yìn àwọn ọ̀tá olóyè Sunday Igboho, ẹ ronúpìwàdà. Ẹ̀yin tẹ́ ṣì ń wá ìṣubú olóyè Sunday Igboho, ojú máa tì yín, ojú tí ń tì yín lásìkò yìí. Ibo lẹ wá fẹ́ fi ojú sí nígbà tí Sunday Igboho, nígbà tí olóyè Sunday Igboho bá léwájú fún àwọn ti Yorùbá nation wípé yes, adé ilẹ̀ lérí wa. Àwọn ló ń kó wa sòdí. Àwọn àti bàbá Bánjí Akíntóyè wọ́n kó wa rìn nínú ìrìn àjò yìí tí a sì mọ̀ wípé ibi rere ní ọkàn wọ̀nyẹn ń gbé wa lọ. Ẹ̀yin tó bá wá kù sí lọ́wọ́, ẹ jẹ́ kó kù sí yín lọ́wọ́ tí ẹ ṣì ń lépa ìṣubú olóyè Sunday Igboho. Ohun tó ju yín bá rí ẹ faramọ́ o. Ṣùgbọ́n eléyìí ó yẹ kó jẹ́ ẹ̀kọ́ ńlá, ó yẹ kó jẹ́ fún gbogbo ẹ̀yin pátápátá. Wípé olóyè Sunday Igboho kì í ṣe ẹni tá a lè fi gagbága tó bá ti níṣe pẹ̀lú ọ̀rọ̀ òtítọ́ tí wọ́n gbé dání. Ọ̀rọ̀ yẹn pọ̀ lónìí, ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé àṣeyọrí kan tún wọlé tọ̀ olóyè Sunday Igboho wá. Màá fi àǹfààní sílẹ̀ fún yẹn ara ní láti fi èròǹgbà yín. Mo ti sọ pé congratulation. Òun ni kẹ́ ẹ máa fi ránṣẹ́ sí abẹ́ comment section wa. Ariwo ayọ̀ tí ń sọ lọ́dẹ̀ olóyè Sunday Igboho láti ọ̀sẹ̀ tó kọjá wọ ọ̀sẹ̀ yìí, a máa ṣe bẹ́ẹ̀, a máa wọlé tó èyí náà wà lágbọ́rọ̀ Ọlọ́run. Fún gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ fún rere, tẹ́ bá fẹ́ olóyè Sunday Igboho fún rere ni o. Ọmọ rẹ̀ ṣe ó kẹ́kọ̀ọ́ gboyè ní ilé ẹ̀kọ́. Ìdùnnú àti ayọ̀ ló máa ń jẹ́ fún òbí láti rí wípé ọmọ òun ó kẹ́kọ̀ọ́ gboyè. Ẹlẹ́ẹ̀kejì tún rèé, ilé ẹjọ́ dá olóyè Sunday Igboho ní ààrẹ wípé àwọn ni wọ́n jáwé olúborí o. Wọ́n tún ní kí Ìbà Gani Adams kó tún lọ sanwó fún olóyè Sunday Igboho. 5 billion. Ẹ wò ó, èmi ní kọ́kọ́ ni màá ṣètò yìí. Màá fi ìrìn àjò yẹn màá fi hàn yín. Àwọn àgbààgbà nílẹ̀ káàárọ̀ òjíire, àwọn náà bá mi pẹ̀kẹ́ lù ú. Bó ṣe rí lójú ìwòye tiwọn, àwọn náà sọ ọ̀rọ̀ ìkíni kú oríire táwọn èèyàn fi ránṣẹ́ mọ́ sọ́ di mímọ̀ fún kí n tó lọ sọ́dọ̀ àwọn yẹn. Àwọn Fúlàní wọ́n tún ṣe èyí tí ó lágbára púpọ̀. Màá fi fọ́nrán yẹn hàn yín. Ẹ bá mi sọ fún àwọn Fúlàní náà o wípé tí wọ́n ń bọ̀ kàsàkàsà torí olóyè Sunday Igboho ó máa lékè wọn ní gbẹ̀ngbẹ̀yìn ni. Ṣe ni pé àṣeyọrí ti wà fún Sunday Igboho, àṣeyọrí ń bọ̀ fún olóyè Sunday Igboho lórí àwọn Fúlàní náà. Wọ́n tún ṣe bẹ́ẹ̀, wọ́n tún ṣe ìpalára fún ọmọ káàárọ̀ ilẹ̀ òjíire lórí wípé wọ́n fẹ́ fi ilẹ̀ wá sílẹ̀. Mi ò ní dá yín lágara ọ̀rọ̀, ẹ wo nǹkan tí wọ́n ṣe. Ara nǹkan tá a máa ń sọ lélẹ́yìí o, ṣe ti rí báyìí, ẹ wò bí wọ́n ṣe ba oko jẹ́, bí wọ́n ṣe fi iná sí gbogbo oko. Ẹ̀gẹ́ ló jóná yìí o, àwọn Fúlàní ló fi iná sí o. Ní èròǹgbà wípé tí kókó bá tí tó wà ń bẹ bá jóná, kí mi ò lè tètè wù jáde, bí wọ́n ṣe boko jẹ́, ẹ wò. Despite pé a tún rí kíní mọ́ bẹ́ẹ̀, ẹ báyìí, bí sún mọ́ bẹ́ẹ̀.
pé no grace in order by kíní kan ẹ ti rí bẹ́yẹn wọ́n tún kó lórí láyà wọ́n tún kó màálù wà bẹ́ẹ̀ náà ẹ̀ní tó wọ́n tún fi iná sóko ẹ ti rí báyìí wọ́n ti ọkọ̀ jẹ́ tẹ́lẹ̀ o màálù ti ọkọ̀ jẹ́ nígbọ̀ ya náà sọ ẹ̀ ti ẹ̀ wá sọ náà sẹ́rí báyìí tàbá tí wàhálà bá ṣẹlẹ̀ náà sí wọ́n ní Yorùbá Fúlàní kíní kankan sẹ́rù ilé ìdá ẹ̀yin ọmọ Yorùbá tá à ń sọ fún inú ẹ jẹ́ kájọ yíwó pé ká mọ ní tàǹsì ká fọwọ́sowọ́pọ̀ ànìkẹ́nìyàn kan mọ́ gbòrí ilẹ̀ wa ṣùgbọ́n kó ń kálukú kọ́ mọ́ bá kẹ́nìyàn kan jẹ́ kó ń kálukú ọmọ ìwọ̀n ara rẹ̀ ẹ̀rù má ṣe boko jẹ́ ẹ̀rù má ṣe boko olóko jẹ́ ẹ̀rù bí náà ṣe jókòó ẹ̀dàkùn eré kílẹ̀ ní ìfẹ́ jẹ́ ló. ṣẹ́rí ẹ bá mi sọ fún wọn wípé their days are numbered. olóyè Sunday Igboho àwọn náà ń bọ̀ àṣeyọrí náà á jẹ́ tiwọn lórí ọ̀rọ̀ àwọn Fúlàní yìí gbogbo ìmọ̀ burúkú wọn lórí olóyè Sunday Igboho kò ní wá sí ìmúṣẹ àṣeyọrí náà ló máa jẹ́ tiwọn lọ́la ọjọ́ òní tí gbogbo èèyàn ń kí olóyè Sunday Igboho kú oríire lọ́tún lọ́sì wọ́n máa kí àwa ọmọ káàárọ̀ òjíire náà wọ́n á kí wa kú oríire nígbà tá a bá dé ilẹ̀ lérí wa wọ́n á kí wa kú oríire nígbà tí a bá rẹ̀yìn àwọn Fúlàní ilẹ̀ káàárọ̀ òjíire o wọ́n sọ wípé èmi nìkan kọ́ ni mo wá sórí ètò lónìí àwọn àgbààgbà náà bá mi dá sí i lórí ọ̀rọ̀ àṣeyọrí olóyè Sunday Igboho yìí ẹ jẹ́ mú yín rìnrìn àjò lọ sọ́dọ̀ bàbá Èkìtì kẹgbọ́n ohun tí bàbá Èkìtì náà sọ lórí àṣeyọrí olóyè Sunday Igboho kó tó dìgbà náà ẹ bá mi máa kọ wíná ooo wíná wíná ooo wíná Sunday Igboho you don win o wíná pátápátá you go win forever wíná ẹ wo congratulations sí olóyè Sunday Igboho ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ bàbá Èkìtì 1 minute. ẹ kú ojúmọ́ mà ẹ màmá tó kú ojúmọ́ máa rí gbogbo ọmọ Yorùbá gbogbo ẹ̀yin olóyè ènìyàn tó lóyè ṣe Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho kàkà kí Olódùmarè ọsọ ayé ilé o kí ló túkù tí ó sọ mo ní kí ló túkù tí ó sọ kọ̀mà ẹni tí a bẹ́ lórí tó tún jẹnu wúyẹ́ kí ló túkù tí ó sọ ẹni Ọlọ́run ọba mi bá fẹ́ ó ṣòro fọwọ́ ta láyà o bàbá kan ló sọ wípé ó ní ẹni tí inú Ọlọ́run bá ń dùn sí tí ènìyàn bá ń bá irú ẹni bẹ́ẹ̀ ṣọ̀tá ibi ìgbà tí irú ẹni bẹ́ẹ̀ bá ń wa ẹ̀yìn náà lérí ara ẹ̀ ni. Another victory for Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣàtúndídé nílùú Ìbàdàn gbẹ̀gẹ̀dẹ̀ gbiná Gani Adams ó ṣubú yakata Gani Adams ti forí ró fọrùn rọ ìkà ẹni bí tí pamọ́ rẹ̀ balùwẹ̀ ẹ rántí pé ó pe olóyè Ìgbòho lẹ́jọ́ pé olóyè Ìgbòho lọ sí orí fóònù òun ó lọ tún fóònù òun àríra rí o ẹ̀ẹ̀kan tó máa ríra nígbà tó olóyè Ìgbòho lọ lé ọ̀dọ̀ ẹ̀ ní o kò fọwọ́ kan fóònù ẹ o torí wípé ó ń ba orúkọ olóyè Ìgbòho jẹ́ níbì kan ṣé ẹ mọ̀ pé Gani Adams sọ pé Sunday Ìgbòho pé òun ló pa bàbá wa Bọ́lá Ìgè ẹ ti gbàgbé tí àwọn ọ̀rẹ́ ojúlùmọ̀ Afẹ́nifẹ́re Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá tẹ́gbẹ́ Gani lọ kóòtù àwọn tó máa ti ṣubú wọ́n tún ní kí Gani náà kó gbé olóyè Ìgbòho lọ kóòtù ẹjọ́ mò ń bọ̀ torí ẹ mọ́ mo fẹ́ pe lọ́ọ̀yà wọlé ká ẹ gbọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ọ̀rọ̀ àbùkù kan láṣejù ó bẹ́ẹ̀ oh my God. àbùkù ọkà láṣejù ó tẹ́ alẹ́ ní bá ti ń gbógun ti Sunday Ìgbòho ìṣẹ̀dálẹ̀ Yorùbá ló ń gbógun tì àbí gbogbo abiyamọ ilẹ̀ Yorùbá ló gbógun tì
gbogbo ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ló gbógun tì, gbogbo àwọn bàbá tí wọ́n ń làkàkà láti wálé, tí ẹ̀rù ń bà wọ́n láti wálé ló gbógun tì, gbogbo àwọn ọmọ Yorùbá tó wà ní Libya tí ń jìyà lọ́wọ́, tí wọ́n sọ wípé ìyà tán jẹ ti sú àwọn, wọ́n fẹ́ wálé, títorí ẹ̀ tí Sunday Igboho ń fara lakú tó ń fara la ìyà, téèyàn kan wá sọ wípé òun fẹ́ yẹ̀yẹ́ ọmọ Adéyẹmọ ní ẹ̀mọ̀ pé tó máa yẹ̀yẹ́ ara ẹni. Lẹ́ni adájọ́ ti da ẹjọ́ Gani Adams nù, wọ́n ti da ẹjọ́ Gani Adams, adájọ́ ti da ẹjọ́ ẹ̀ nù, wọ́n tún ní kó fún Sunday Igboho lówó. Mo fẹ́ lọ́jọ́ méjì tó bá sanwó yẹ you are in trouble. Ọmọ tápà, ọmọ Fúlàní ti ń dalẹ̀ Yorùbá rú, àwọn ẹni bí, àwọn ìka ènìyàn, àwọn kẹ́nimánì tó mọ̀ ń tó rí tó ń sọ. Are you there? Are you there? Nígbà tí Sunday Igboho ń pa bàbá wa Bọ́lá Ìgè, adájọ́ ti dẹjọ́ Gani Adams lẹ́ni o. Another victory for Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá. Ìgbòho ikú ò ní pa ẹ́ o, Ìgbòho mi, àrùn ò ní ṣe ẹ́ o, Sunday Ìgbòho, wàá gbáyé pẹ̀lú ìrọ̀rùn láṣẹ Olódùmarè, láṣẹ Olódùmarè. Ìran ìkeke ní máa ń lékè igi, ìran òṣìbàtà ní máa ń lékè odò. Sunday ọmọ Adéyẹmọ wàá borí, wàá lékè àwọn ọ̀tá rẹ láṣẹ Olódùmarè. Gani ti ṣubú lẹ́ni ní kóòtù o. Ẹni tí wo àti ẹ̀ kò sọ wípé ẹ̀sà ìgbẹ́ mú fóònù yín wá rí, òun fẹ́ store nọ́mbà o tàbí òun fẹ́ lo nọ́mbà yín láti pè. Ó wá ní Sunday Igboho lọ sí privacy yẹ tó dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ tó sọ ó kò lérò, kò ní lọ́kàn pé ọ̀rọ̀ yẹn lè jáde síta. Ẹ má gbẹ́kẹ̀lé Sunday Igboho, ó mọ̀ lára àwọn tó pa Bọ́lá Ìgè o. Ìwádìí tó ń wádìí, ó wà lára àwọn tó pa Bọ́lá Ìgè o. Ó dárúkọ kọmíṣánná kan lẹ́kọ̀ọ́, ta ló morúkọ kọmíṣánná tó dárúkọ ń gbà yẹn lọ́hùn. Ó dárúkọ kọmíṣánná yẹn, ó dárúkọ kọmíṣánná yẹn, ó dá, ó dárúkọ kọmíṣánná yẹn, ó dá o, ó dá pé Ìgbòho lọ gba 50 million lọ́wọ́ kọmíṣánná tí wọ́n máa fi pa olóyè Bọ́lá Ìgè. Lẹ́yìn ìgbà tó mọ̀ pé òun ti fẹnu kọ, ó sáré lọ kóòtù pé Ìgbòho ó ṣe gbá o, ó ṣe kòkò bàbá aṣáṣun o, pé ó wọ privacy òun, ó ṣe gbá ó ṣe kòkò bàbá aṣáṣun. Adájọ́ ti làdí Gani mọ́lẹ̀ lénìí. That is why I call another victory for olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá. À ń lé bọ̀ lẹ́yìn, Jagunlabi ń lára wájú. Ẹni Ọlọ́run ò pa, ó ṣòro pa. Ẹni Ọlọ́run fẹ́ tẹ̀ ń bá jà, bígbà téèyàn bá ń bá ẹlẹ́dàá rẹ̀ jà ni. Kò dẹ̀ sẹ́ni tó ń bá ẹlẹ́dàá rẹ̀ jà rí tí ń gbè é fún. Bẹ́ẹ̀ ni, àyàfi tí Gani ò bá mumi, tí ò bá jata, tí ò bá jẹpo lẹ̀ Yorùbá, ní ohun gbogbo tó ń ṣe sí ìran Yorùbá ló fi máa ṣàṣeyọrí ẹ̀. Ló fi máa ṣàṣeyọrí. Kí ni Sunday Igboho rà nígbà ẹ̀? Moreover, I want to say something today. Lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí, Gani Adams làwọn àgbààgbà kọ́kọ́ lọ bá kó lè kó àwọn OPC jáde síta to tackle those people that kill the Yoruba in any corner. Ó ní kán lọ mú 20 billion wá, strategize. Bẹ́ẹ̀ ni òun kọ́kọ́ máa yan àwọn intelligent. Bẹ́ẹ̀ láti wá gbọ́ pé ó ti fi 6 billion tó gbà nígbà ìjọba Jonathan, ó ti fi da OPC rú. Wọ́n pé
ibẹ̀ ló ti ń kọrin sí wa létí pé ìran Yorùbá ò ṣeé jà fún, ìran Yorùbá ò ṣeé nu ẹnu fún, pé má jà fún ìran Yorùbá o, wọ́n á kojú ẹ̀ sórun alẹ́ ni. A wá bẹ̀rẹ̀ ìtàn tí ò sojú baba ńlá baba ẹ̀. Ọlọ́run Yorùbá ti simple jù níbi tọ́mọ tápà ti ń sọ ìtàn Yorùbá. Ẹ máa mi ò gbàgbé o pé lójú ìran mi Aláàfin Ọ̀yọ́ sọ wípé Lámídì ni o kọ́lọ́n jẹ́ kélé tó wà ń bẹ̀ yóò tètè kó pẹ́ á pẹ́ ó yìí rí bẹ́ẹ̀ ni ìdí bàbá yẹn ò tí understand ni ó yìí máa understand. Èyí tó kúrò ń bẹ̀ lójú ìran mi o bàbá yẹn ń ké kajẹ pé òun fi Gani jẹ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò, Ààrẹ Ọ̀nà Kakanfò tí ò lè gbẹ́dìyẹ, Ààrẹ Ọ̀nà Kakanfò tí ò lè gbẹ́wúrẹ́, tí ò lè gbẹ́wúrẹ́, Ààrẹ Ọ̀nà Kakanfò tí ò lè gbà á yán, tó dẹ̀ ń pera ẹ̀ ní pàtàkì ní ilẹ̀ Yorùbá. So nígbà tó lọ pé tí ò dáhùn kọ́lọ́run ọba mi kó bá mi dágbà ní Alágbàlá sí àti Ìyá Jagun. Nígbà tó ń pààyàn ní Ìgàngán tó ń pààyàn ní Kwara, àwọn méjèèjì yẹn ló lọ bá Ìgbòho. Ṣé ó máa wòrán táwọn máa pààyàn lọ báyìí ló wá ní òun náà máa gbọ́ pé wọ́n pààyàn ní Ìbàràpá ẹ wo làìkẹ́ ẹ̀mí gbogbo òkè ògùn yẹn ìkànnì wà. That is what made Sunday Igboho jáde síta. Ohun tó wá di fọ́rífọ́rí fún Gani kò mọ̀ pé ọmọ Yorùbá yóò tẹ̀lé Sunday Igboho lẹ́yìn. Kò mọ̀ pé ọmọ Yorùbá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà àtàwọn tó tó Sunday Igboho bí lọ́mọ wọ́n mọ̀ tẹ̀lé Sunday Igboho lẹ́yìn. Iyì tí ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ fún Sunday Igboho òòṣà òun ló ń dùn Gani Adams, òun ló ń fọ́ Gani Adams lórí ló fi rí Sunday Igboho gẹ́gẹ́ bí ọ̀tá. Ẹ ló bàbá mi mo ń pe lọ́ọ̀yà yẹn kò gbé kọ́ ẹgbẹ́ bá mi sọ fún wọn pé ọmọ kan báyìí tó pè ní bàbá Èkìtì fẹ́ bá wọn sọ̀rọ̀. Kò mọ̀ pé ẹ̀yin ọmọ Yorùbá ẹ rí Sunday Igboho gẹ́gẹ́ bí ẹni tọ́lọ́run rán sí yín pé ẹ ṣùgbà ẹ̀ mo lè kà á tí ìṣe méjì tí ìṣe mẹ́ta tí ìṣe mẹ́wàá láwọn ìlú tó ti sọ pé àwọn ò fẹ́ gbọ́ Gani Adams, àwọn ò fẹ́ gbọ́ òpìtì Gani Adams. So ẹni tí a bá dé àwọn ìlú kan lẹ́kìtì nígbà tí a bá sọ pé OPC ni wọ́n, OPC reform or new era ni tí ọba wọn dìídì sọ pé nígbà tó ti tó níbi tí wèrè wọ ẹ̀wù ìgbéraga sí ló ń sọ pé oyè òun ó ju oyè ọba míì lọ nílẹ̀ Yorùbá, oyè aṣọ́bodè tí fi wí olórí ìlú ìbáàjẹ́ abúlé mẹ́ta ló wà ní ìlú yẹn tẹ́ bá ti lè pè lọ́ba ọba ni tẹ́ máa ń pe àwọn àwùjọ ọba pé a fẹ́ bá àwọn ọba ìlú sọ̀rọ̀ bójé ìlú tó bá jẹ́ òkè ọ̀sẹ̀ àyọkàn ló wà ń bẹ̀ á jáde lọ ọba náà ní í ṣe. Ààrẹ Ọ̀nà Kakanfò was a security for Aláàfin Ọ̀yọ́, for Aláàfin Ọ̀yọ́. Olébìrí Ààrẹ Ọ̀nà Kakanfò ní oyè yẹ òfin káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. It belong to Aláàfin Ọ̀yọ́ alone. Ìtẹ́jẹ́ ó di mímọ̀ fún wa pé kankan. Mo ń bọ̀. Ìtẹ́jẹ́ ó di mímọ̀ fún wa. Ìtàn ó jẹ́ ó di mímọ̀ fún wa wípé Ààrẹ Ọ̀nà ní táìtù oyè yẹ gangan. Àwọn ọ̀tá tó fẹ́ ja Ọ̀yọ́ lógun ní ìjọ́un àná ló fi Kakanfò sẹ́yìn ẹ̀. Ẹ gbọ́ mi bí? Ló fi Kakanfò sí ẹ̀yìn ẹ̀. Ẹjọ́ mọ̀ padà bọ̀. Ok, bàbá mi
bàbá mi ẹ dákun ẹ jẹ́ iṣẹ́ program tán máa pè yìí kábíyèsí máa pè yìí tí máa ṣe program tán. àwọn àgbà àtijọ́ tẹ́bẹ́ dé gbogbo ìlú ẹ̀ gbọ́ Báṣọ̀run Balógun káàkiri gbogbo ilẹ̀ Yorùbá Balógun Báṣọ̀run àwọn olórí ogun nìyẹn ṣùgbọ́n Kakanfò belong to Ọ̀yọ́ chief security of Aláàfin Ọ̀yọ́ tẹ́ ń gbà fún àwọn àtọ̀húnrìn wá láti máa ba ilẹ̀ Yorùbá jẹ́. ìgbà tí ojú ń pọ̀ ìran Yorùbá tó ń pa èèyàn káàkiri gbogbo ilẹ̀ Yorùbá wọ́n lọ bá Gani ó ní Aláàfin ló máa ṣe ogun fún wọn Aláàfin ló máa. ẹ ló bàbá mi yes sir bẹ́ẹ̀ ni kí ló wọ́n ń ṣọ̀tẹ̀ ara wa fún gbàǹgbò kí ló lọ sí ibi tó ti máa gbẹ́ra kí ló wọ́n ń ṣe tánà di ara wa fún. lẹ́kìtì wa ń bí báyìí Balógun Báṣọ̀run ni Balógun Báṣọ̀run ni ẹni tó wá dìde pé ìran Yorùbá ò gbọdọ̀ máa kúkú ẹlẹ́yàmọ́ it is a shame for all the Yorùbás kí Fúlàní wa máa pa àwọn ọba ilẹ̀ Yorùbá kẹ́ni tó ń pera rẹ̀ that claim #1 warrior leader in Yorùbá land kó jókòó kó máa wòran kó máa rí kankan ṣe sí kó máa wí pé oyè tó wà oyè tó ń jẹ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ó ju oyè ọba míì lọ ní ilẹ̀ Yorùbá that is a big slap for all the Yorùbá race. ṣé ìran Yorùbá máa fi yàn jẹ oyè àwòdì kó má lè gbẹ́dìyẹ oyè jagunjagun àwọn Fúlàní tí wọ́n ti fi Boko Haram jẹ oyè jagunjagun wọn Miyetti Allah wọ́n ti fi jẹ oyè jagunjagun wọn that is why you hear that Adamu Garuba tó sọ wípé Boko Haram and Miyetti Allah they are freedom fighters. Gani kọ̀kọ̀ jáde ó kọ̀kọ̀ jáde I can say it so many OPC náà kò lẹ́yìn ẹ̀ pé ohun tán torí ẹ̀gbọ́n yóò OPC rè ìjàngbara fún ìran Yorùbá pé tábà rẹni tó ń rẹ́ Yorùbá jẹ́ ká gba Yorùbá kò nínú ìgbèkùn. Ó wá ní Sunday Igboho nígbà tó sọ wípé Sunday Igboho wà lára àwọn tó pa bàbá Bọ́lá Ìgè ẹ ti gbàgbé kéèsì yẹn mo ní àwọn ojúdùmọ̀ ọ̀rẹ́ olólùfẹ́ Sunday Igboho wọ́n lọ court òun náà bá gbéra wá lọ court pé Sunday Igboho kí wọ́n bọ private òun ó ti ṣubú lẹ́ni o adájọ́ ti da ẹjọ́ yẹn nù wọ́n tún ní kó pé fún ìbà lórúkọ jẹ́ kó tún san owó fún Sunday Igboho Dr. Siku adára fún yín ojú òní tì yín ìgbéraga ní ìgbéraṣánlẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ti dúró nídúró kí ìran Yorùbá ó dẹni àná tó lóun ò ní jẹ́ kí ìran Yorùbá ó ní ìsinmi bí adániwáyé ìṣẹ̀dálẹ̀ Yorùbá ó ṣe máa ń yẹ̀yẹ́ wọn nìyí bí ó ṣe máa ń yẹ̀yẹ́ wọn nìyẹn mo kí kábíyèsí mi bàbá mi tó ṣú ọ Ayọ̀délé ọba di Olúkẹrẹ of Ìkẹrẹ land mo lè dárúkọ wọn Olúkẹrẹ of Ìkẹrẹ land bàbá tó ń fẹ́ àlàáfíà fún gbogbo ilẹ̀ Yorùbá bàbá tí ò gba nonsense mo lè pe bàbá yẹn ní ìkan nínú àwọn aṣojú Odùduwà tí ò fẹ́ kí ilẹ̀ Yorùbá ó dàrú tí ò fẹ́ kí ilẹ̀ Yorùbá ó parun bàbá mi ẹ jẹjọ àwọn òṣìwájú lọ irun dúdú lẹ́ẹ̀bí joyè ẹ̀ẹ́bí irun funfun lò ó pẹ́ láṣẹ Olódùmarè láṣẹ Olódùmarè láṣẹ Olódùmarè I can remember bàbá yẹn ń bọ̀ láti Èkó nígbà tá à ń ṣe rálì ni bàbá dé Ìbàdàn ló gbọ́ pé Ìgbòho ń ṣe rálì lóṣogbo no àwọn ń bọ̀ láti Èkó wọ́n wá rí àwọn mọ́tò tó pọ̀ lẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ pé kí ló ṣẹlẹ̀ wọ́n ní àwọn Sunday Ìgbòho fẹ́ lọ ṣe rálì lóṣogbo ni bàbá fi ọ̀nà Èkìtì lẹ̀ ó fọ́lọ̀ wọn lóṣogbo àjọṣe rálì ọ̀hún ni àwọn ọba nìyẹn pé ìran Yorùbá ò gbọdọ̀ ṣubú a dẹ̀ ní àwọn àgbààgbà bẹ́ẹ̀ tí wọ́n ń ṣí wa létí tí wọ́n ń sọ ìtàn gbogbo wọn náà tí Olúwo ń ṣe
bàbá yìí ló jẹ́ ká mọ̀ pé ọmọbìnrin ni ọmọbìnrin lúwo gbàgídá adé ìyá wọn ló ń dé the first female that became a kábíyèsí in Ilé-Ifẹ̀ àwọn tó fẹ́ dalẹ̀ Yorùbá lú Ọlọ́run ò ní fún yín ṣe Ìgbòho ti wí ní ẹjọ́ lẹ́ni o adájọ́ ti da ẹjọ́ nù lọ́ọ̀yà yẹn ni mò ń pè wọ́n ní nígbà tí àwọn ènìyàn sọ̀rọ̀ àwọn tó jẹ́ pé ọ̀pọ̀ ẹjọ́ míì another ẹjọ́ nọ́mbà wá sí kóòtù nígbà tó pé kéèsì olóyè Sunday Ìgbòho àti Mumu Gani Adams Gani Ìdààmú tí adájọ́ da ẹjọ́ yẹn nù wọ́n nínú kóòtù wọ́n kàn bẹ̀rẹ̀ sí pariwo Sunday Ìgbòho ṣá Ìgbòho àwọn ìyá arúgbó Ìgbòho ṣá Ìgbòho ṣá ariwo gbàbẹ̀ kan láfi ní ká gbélé ayé ká ṣe rere mò ń sọ pé àwa Yorùbá àtòdé òní àyí fi abibi ṣolóore we know what Sunday Ìgbòho is doing for us ó dìde ó tún lọ bá Gani ilé ẹjẹ àjọṣe kí ni ẹ ṣáájú ẹ̀yin ní bàbá ẹ̀yin ní Ààrẹ Ọ̀nà Kakanfò olórí ogun ilẹ̀ Yorùbá ẹ ṣáájú káwa máa tẹ̀lé yín lẹ́yìn irọ́ 20 billion ló wá Ìgbòho tún sọ̀tò dẹ̀ sẹ́ni pé ẹ fọwọ́ kàn wá gbà yẹn lẹ́ máa mọ̀ pé bàbá wa Gani Adams ń bẹ lẹ́yìn wa irọ́ o kò dìde ẹ tẹ́ ẹ bá gbàgbé ẹ wá wo Yorùbá Security Summit tí ọba Ọọ̀ni of Ifẹ̀ tó ṣe ní Ilé-Ifẹ̀ ẹ wá wo ọ̀rọ̀ ìgbéraga tí Gani sọ ń bẹ̀ ìgbà tí kábíyèsí tó ní ọmọ wa ó wá ṣòkú ìyá ẹ ní ó ti padà sí Germany ó wà lórí aago pẹ̀lú mi ẹ jẹ́ kí n gbé ọmọ wa Sunday Ìgbòho wọlé ẹ pàtẹ́wọ́ fún Sunday Ìgbòho ẹ pàtẹ́wọ́ fún Sunday Ìgbòho tí gbogbo àwọn ọkọ bẹ̀rẹ̀ sí pàtẹ́wọ́ àní ẹ pàtẹ́wọ́ fún Sunday Ìgbòho ṣe ẹ bá mi pàtẹ́wọ́ fún Sunday Ìgbòho ẹ tọmọ ọmọ akọni ojúlówó ọmọ Yorùbá jáde síta mo kí ẹ̀yin bàbá mi o mo kí ẹ̀yin ìyá mi orí kórí adé kó pẹ́ lágbára Ọlọ́run ẹ jẹjọ àwọn tí ṣáájú lọ ẹ̀yin bàbá wa àtìlẹ́yìn yìí làwa ń fẹ́ èmi ò fowó ń tàwa ń fẹ́ náà ní kẹ́ẹ̀tì wa lẹ́yìn ẹ pàṣẹ fún wa ká wọnú gbó yẹn lọ gbẹ̀yẹ́ lẹ́ máa mọ̀ pé ẹ ní àwọn ọmọ ẹ pàṣẹ fún wa kẹ́ṣà ti dúró lẹ́yìn wa ẹ pàṣẹ fún wa kẹ́ wọnú igbó yẹn à á lé àwọn káwa àti Fúlàní jọ fojú kojú nínú igbó wa à á lé wọn dànù èmi ò fowó ìyọ̀ǹda yín ni mò ń bá kábíyèsí ọ̀nà bàbá yẹn gan burú Ọ̀nà of Ifẹ̀ burú bàbá yẹn mọ̀ ṣe ń dọ́gbọ́n bí ìyẹn ti yẹ̀yẹ́ Ọ̀nà of Ifẹ̀ kábíyèsí kò dáa ohun tẹ́jẹ́ fún Gani níjọ́ yẹn ò dáa o ohun tẹ́jẹ́ fún Gani níjọ́ yẹn ò dáa o kí ojú wèrè ti rán kó bàbá ní ẹ pàtẹ́wọ́ fún Sunday Ìgbòho gbogbo àwọn ọba míì wà mẹ́ẹ̀ tó tún káwọn lára wọn dìde ẹ pàtẹ́wọ́ fún Sunday Ìgbòho ẹ pàtẹ́wọ́ àbùkù wa ká láṣejù ó tẹ́ bá láṣejù ó ṣe máa tẹ́ nìyẹn bá láṣejù ó ṣe máa tẹ́ ilé ẹjọ́ ti dẹjọ́ ẹ̀nù lénìí ó ti tún jẹ́ gbèsè wọ́n ní kó san owó ìtanràn owó ìbà lórúkọ jẹ́ owó ìparọ́mọ́ ni owó ìparọ́mọ́ ni ẹjọ́ títí ẹ̀nà sì dálé ni o ẹjọ́ tí àwọn ọ̀tọ̀nkùlú ojúlùmọ̀ ọ̀rẹ́ tí wọ́n sì pè pé ó bá Sunday Ìgbòho lórúkọ jẹ́ orí Sunday Ìgbòho aya assassin ní aya kìlà ni ẹjọ́ rẹ̀ sì wà nínú kóòtù o ẹjọ́ títí ẹ̀nà dálé ni o ló ná gbéná lẹ́ẹ̀mẹ́ pé kó tún jẹ gbèsè ọ̀dọ́ òṣà mọ̀ gbogbo coordinator state kọ̀ọ̀kan ẹ dáràn tẹwà lọ́dà Gani ẹ jẹ́ tètè lọ́ máa wówó ó ti jẹ gbèsè lẹ̀ fún yín o ìṣẹ̀dálẹ̀ Yorùbá máa bí ẹ̀yin ní bí tó jẹ́ pé ibi ìṣubú Yorùbá lẹ dúró sí tẹ́ ẹ̀ rí ohun tí ò ṣẹlẹ̀ rí ní ilẹ̀ Yorùbá tó ń ṣẹlẹ̀ tí wọ́n pa odidi ọba tí ẹ̀jẹ̀ ọba ń ṣe yàlàyàlà lójú títì tẹ́ ẹ̀ mọ̀ pé àbùkù ilẹ̀ Yorùbá ni tó jẹ́ pé kí gbogbo wa dìde to say no to that ẹ mọ̀ pé àbùkù tó bá ti ka ọba àbùkù gbogbo wa ni àwọn symbol Yorùbá ni àwọn tó gbé symbol Yorùbá dání ọba carry the symbol of Yorùbá land
àwọn ni Fúlàní wa ń fi ẹran wọn yílẹ̀ lójú títì tó yẹ káwa tó kù ká dìde. Sunday Igboho lágbára kò lágbára ó lágídí ó ní ìgboyà ẹ̀yin tẹ́ lágbára kẹ́ tẹ̀lé kẹ́ ṣáájú kó máa fi ìgboyà yẹn máa fi rọ́gbó lọ. Irọ́ o Aláàfin ní ọmọ ṣígun fún wọn kábíyèsí ọba Akeem Ọwọ́adé ẹjẹ bá wa ṣígun ẹ bá wa ṣí ogun fún Gani Adams bí ẹ bá ṣí ogun fún àwọn ìtukùtù ń tọ́ àwọn ìtàn tí ògbẹ́nu baba ńlá baba ẹ̀ tí ń pa ìtàn Yorùbá tí ń pa tí ń sọ wípé ọba oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ju oyè ọba lọ nílẹ̀ Yorùbá. Oyè Ààrẹ Ọ̀nà Kakanfò tó oyè baálẹ̀ èmi baálẹ̀ gbogbo Èkìtì oyè ti tèmi oyè baálẹ̀ gbogbo Èkìtì sínú oyè Gani baálẹ̀ gbogbo Èkìtì ni o Èkìtì yeye Èkìtì yeye Èkìtì yeye ìjà parapọ̀ ká ṣọ̀kan Èkìtì yeye kó tó wá wò yàn kan ní baálẹ̀ gbogbo Èkìtì Ààrẹ Ọ̀nà Kakanfò Chief Security of Aláàfin Ọ̀yọ́ tó sọra rẹ̀ di abọ́ rẹ̀ tí ń bọ òkun kiri tí ń bọ Iyemọja tí ń bọ Olókun tí ń bọ Ọlọ́ṣà tí ń bọ afẹ́fẹ́ tí èyí tá a ní kó rán òkóbó ní ń tá a ní kókìkòkì ó ti ṣubú lé ní o another 50 for Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá òtítọ́ ló máa lékè irọ́ òtítọ́ ló máa lékè irọ́ Sunday Ìgbòho má máa yíwà padà o òtítọ́ ló máa lékè irọ́ ọmọ Adéyẹmọ o òtítọ́ ló máa lékè irọ́ Sunday Ìgbòho má máa yíwà padà o. Mo ní bàbá èébú ti pọ̀ jù ó ní bàbá Èkìtì mo ń gbà torí ọjọ́ ọ̀la Yorùbá bàbá Èkìtì ẹ jẹ́ kán máa bú mi èébú yẹn máa di ọlá láìpẹ́ á di ìyìn á di ògo ẹ jẹ́ ká gbà á. Wọ́n bú bàbá Awólọ́wọ̀ jù bẹ́ẹ̀ lọ so ọmọdé yẹn máa yíwà padà o ènìyàn ń bẹ lẹ́yìn ẹ àwọn tó wà ní kóòtù yẹn lẹ́nìí wọ́n ní bàbá Èkìtì àwọn ìyá àgbàlagbà yẹn kàn ń fò sókè ní ìyẹn nítorí wáyé pé òun lówó ni òun bá máa náwó bí ìgbà téèyàn bá wà níwájú Saheed Òṣùpá ni pé wọ́n kàn pariwo Ìgbòho ṣá Ìgbòho ṣá ìyẹn ni pé Gani ti tẹ́lé ó tẹ́lóko tẹ́kàkiri gbogbo ilẹ̀ Yorùbá tí ò wúlò fún ìran Yorùbá ẹni tí ò wúlò fún ìran Yorùbá wọ́n ló ti jà fún ìran Yorùbá rí ìjà wo ló jà fún ìran Yorùbá ṣé a lè pè yẹ kó jà fún ìran Yorùbá nígbà tó ṣètò the extent tí Yorùbá méjì ń kojú ìjà sí ara wọn ṣé ìjà fún Yorùbá nìyẹn tí wọ́n fi OPC ń gba girlfriend ara wọn tán lura wọn pa ṣé ìjà fún ìran Yorùbá nìyẹn ṣùgbọ́n ẹni tí ọ̀tá òde wá tó ń pa ọmọ Yorùbá bí ẹni pẹran tó dìde that I give you 7 days leave my father's land ìyẹn ló sọ Sunday Igboho di ọ̀tá Nàìjíríà pé ó ṣí Sẹ́ríkì Gàngán ó ṣí nídìí ṣùgbọ́n kò rí kankan ṣe Mr Intelligent olóòmà pé àwọn Fúlàní yẹn ti gun power bike ń wọlé wọ́n ti ń wọlé o wọ́n gun power bike wọlé they are more than 600 tí òun àwọn Intelligent ohun tó sọ ní ọjọ́ tó bá release ẹ̀ tó release information yẹn ọjọ́ kejì ní ó gbéra ó de France ọmọ ojú asálọ ni asálọ. Bàbá mi kábíyèsí Akeem Ọwọ́adé di Aláàfin of Ọ̀yọ́ land abẹ́ta kẹ́tètè wá Ààrẹ Ọ̀nà Kakanfò mi èyí ò ṣe gbẹ́kẹ̀lé o ó ti sọ níbi kan pé Ààrẹ Ọ̀nà Kakanfò fashion lòun mọ́dá Ààrẹ Ọ̀nà Kakanfò there is nothing like that this time around gan la nílò the work of Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀ẹ̀mí tó ti bọ́ ní Ọ̀yọ́ gbogbo àtàkì tá à ń receive ní ilẹ̀ Yorùbá population àwọn tó ti kú Ọ̀yọ́ ló pọ̀jù Ọ̀yọ́ state ló pọ̀jù àwọn tí ò jẹ tí ò tiẹ̀ joyè ààrẹ ká má wá fi Kakanfò sí
tí òjò yìí oníbodè àwọn ló wá ń dìde tí wọ́n ń dìbẹ́ndì ilẹ̀ Yorùbá. Ẹ máa rí ọdọọdún ní àwa nìkan dáwó káàkiri gbogbo àgbáyé abẹ́bọ̀ olókùn festival tó tún ojúlówó ọmọ ọkọ tó dìde pé ìran Yorùbá ò gbẹdọ̀ parun tó tún pè lẹ́jọ́ tó dé pé ìwọ ló pè pé apààyàn ni ìwọ ló pè pé apààyàn ni pòun ló pa Bọ́lá Ìgè adẹ̀ ti pé ẹjọ́ yẹ pé can you prove it give us the evidence. Oní Sunday Igboho lọ gba 50 million lọ́wọ́ Bọ̀dé kan ṣé kíní kan Bọ̀dé ṣé Bọ̀dé ni commissioner of kíní kan ní Èkó prove it níbi tí Sunday Igboho ti lọ gba 50 million òsòtò dé sẹ́ni pé níbi tó ti yẹ kó gba 50 million bíyà 40 million or 5 million 50 million ó yẹ wọ́n fún ní 40 million pé 10 million yẹn ti dá wàhálà sí wọn láàrin it show that you know everything about it you must show the evidence to all the Yorubas pé lóòótọ́ lódodo Sunday Igboho ló pa Bọ́lá Ìgè kò fẹ́ kí ìyẹn ó ṣẹlẹ̀ ló tètè lọ sí kóòtù ó ti ṣubú o Gani ṣubú lẹ́yìn ẹ̀yin tẹ́ ẹ jẹ́ títí ẹ tètè sọ fún kó sanwó ìtanràn o àìsanwó ìtanràn ilẹ̀ Yorùbá ó gbóná mọ́ o torí ó ti dalẹ̀ Yorùbá ti pé mo ní ọmọ ogun 1 million wá kó àwọn ọmọ ogun 1 million Boko Haram ò tí ì pé 1 million population Boko Haram population wọn ò tí ì pé 1 million tó ń dààmú ilẹ̀ Yorùbá ok ohun tí ìwọ ṣe ó tó dẹ̀ sẹ́ni lójoojú Sunday Igboho ló ní iṣẹ́ tóun ti parí ní Sunday Igboho ló ń ṣe ìgbà tí Sunday Igboho ò ti sí ilé ẹ gbọ́ kí ni Gani Adams ti ṣe ju kó máa sọ ìtàn orí burúkú lọ́jọ́jọ́ Tuesday first Tuesday of every month tó ń gbà àwọn tó ń tẹ̀lé lẹ́yìn ọ̀dọ́ ìyẹ́ ò kàn mí ṣùgbọ́n Yorùbá sọ wípé àdúrà ẹni tó gbọ́n ni tí ọmọ gbà lójoojúmọ́ ni pé ẹni tó gọ̀ kó má bàa gbọ́n kó lè máa rí tújẹ mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pé ẹ tún kú oríire ní o ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá on the 4th July 1st là ń celebrate kan pé Ọlọ́run ọba wa ní àyájọ́ July 1st 2021 Ọlọ́run dá Sunday Igboho sí àwọn ogun Nàìjíríà ogun Buhari ogun Buratai ogun Malami wọlé ṣùgbọ́n wọ́n pòfo wọ́n pasán ìní ègé ogun Gani Adams òun náà tún pasán ó tún pòfo mo gbàdúrà fún gbogbo yín lábẹ́ bó ti wù kórí ọ̀tá ó máa pasán lórí yín ni yóò máa pòfo yóò dẹ̀ máa pàdánù ẹ kú ojúmọ́ ẹ kú oríire náà bá wa káyọ̀ láìpẹ́ láì jìnnà ìran Yorùbá á kiri àwa kú oríire pé congratulations for our new nation God bless you. ọmọ Yorùbá ẹ jí gìrì. ẹ jẹ́ ká gba òmìnira tiwa. ọmọ Yorùbá ẹ jí gìrì. ẹ jẹ́ ká gba òmìnira tiwa. òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. ọmọ aláṣọ ò gbọ́dọ̀ wá kìsà, ọmọ ẹlẹ́ran ò gbọ́dọ̀ jẹ́gun. ọmọ Yorùbá ẹ jí gìrì. ẹ jẹ́ ká gba òmìnira tiwa. ọmọ Yorùbá ẹ jí gìrì. ẹ jẹ́ ká gba òmìnira tiwa. òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. ọmọ aláṣọ ò gbọ́dọ̀ wá kìsà, ọmọ ẹlẹ́ran ò gbọ́dọ̀ jẹ́gun. ẹ̀yin àgbààgbà ilẹ̀ Oòduà. ẹ jẹ́ ká forí korí. gbogbo ọ̀dọ́ ilẹ̀ bàbá wa. ẹ jẹ́ ká fọwọ́ kọ̀wọ́. lọ́mọdé làgbà lóbìnrin lọ́kùnrin o. òmìnira la fẹ́. ọmọ Oòduà kí lẹ fẹ́ o. Yorùbá nation ni o. kéku lè ké bí eku. ẹyẹ lè ké bí ẹyẹ. a ò ẹnikẹ́ni lọ́kadà dúró la fẹ́. olúkálùkù dájọ́ orúkọ bàbá rẹ̀. lórí ilẹ̀ wa o. ẹ ò bá lẹ́gùn bàbá ní òjò bí ó sì jó mọ́ bàbá nìkan ò lè mú ní sí
gẹ́, ìfìyàjẹni ti tó gẹ́, ikú ọmọdé ikú ọ̀dọ́ a ò fẹ́ mọ́ nílẹ̀ bàbá wa. A fẹ́ kí èdè wa ó di pàtàkì ìgúnlé. A ò fẹ́ ètò ìjọba tipátipá mọ́ gbogbo ẹ̀yin ọ̀jẹ̀lú ọ̀bàlújẹ́ ènìyàn yìí ẹ kó ráńgà yín ẹ máa lọ. Ká lè fúnra wa ní ètò ààbò tó péye lórílẹ̀ bàbá wa. Ìyà tá a jẹ tó lọ́wọ́ àwọn ará òkè ọ̀hún, ìfipábánilò yìí a ò fẹ́ mọ́. Bíbani ní nǹkan oko jẹ́, dídá ẹ̀mí àwọn àgbẹ̀ légbodò ó ti sún wa. A kì í bá ní tán ká fani nítàn ìyá, ẹ jẹ́ a máa lọ ká lọ gbòmìnira tiwa. Òmìnira.